Ẹ kú dédé ìwòyí o. Orúkọ tèmi kò yí padà. Orúkọ mi ni Modinat Bọ́láńlé aya Adéyínká. Ohun tí mo mú wá fún yín ní títí ọjọ́ tòní, òun ni à ń pè ní eré ìdárayá. Oríṣiríṣi ni àwọn eré ìdárayá tí ó wà ní àárín àwọn Yorùbá, tí àwọn Yorùbá máa fi ń ṣe eré ìdárayá. Kí tiẹ̀ ni eré ìdárayá? Eré ìdárayá ni àwọn eré tí a máa ń ṣe ní ìgbà tí a bá ti ibi iṣẹ́ òòjọ́ wa dé, nígbà tí ọwọ́ bá dilẹ̀. Oríṣiríṣi ni àwọn eré tí ó wà fún eré ìdárayá. A ní eré ìdárayá fún àgbàlagbà, a sì ní eré ìdárayá fún àwọn ọmọdé. Ṣùgbọ́n ní ti ọjọ́ ti òní, orúkọ àwọn eré ìdárayá òun ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí. Lákọ̀ọ́kọ́, a ní bọ́ọ́kọ́-bọ́ọ̀kọ́, a ní ẹkùn mẹ́rin, a ní onídè, a tún ní ẹkẹ, bẹ́ẹ̀ ni a ní ìjàkadì, mo ní nínà ògbẹ́yìn, bẹ́ẹ̀ ni a ní sàlùwọ̀ta kékeré. Bákan náà ni a ní gbádìgbádì, a sì tún ní sùwé. Àwọn ọmọdé a tún máa ṣe eré òkòtó, bẹ́ẹ̀ ni wọ́n a máa ṣe eré àárín. Eré ayò títa náà kò gbẹ́yìn. Òwe kan wà tí ó sọ wípé bí alẹ́lẹ́ bá lẹ́, a fi ọmọ ayò fún ayò. Èyí túmọ̀ sí wípé a kì í ta ayò ní ọwọ́ alẹ́, ọwọ́ ọ̀sán mọ́ ọwọ́ ìrọ̀lẹ́ òun ni a máa ń ta ayò. Tí ilẹ̀ bá ti ṣú, oníkálukú á gba ilé rẹ̀ lọ. Eré ìdárayá a máa jẹ́ kí àwọn ọmọdé kó ní àǹfààní láti ní ọ̀rẹ́ púpọ̀. Ó máa ń jẹ́ kí ara wọn yá gágá, ó sì máa ń jẹ́ kí a mọ ara wa sí. Gbogbo àwọn eré ìdárayá tí àwọn ọmọdé máa ń ṣe, ó máa ń jẹ́ kí orí ọmọ jí pépé, torí wípé wọ́n sọ pé ìgbàgbọ́ láìsí wọ́n ní iṣẹ́ tí ọmọdé bá ṣe eré àṣejù tí kò bá ní iṣẹ́ lọ́wọ́, a jẹ́ pé ebi ni ó pa irú ọmọ bẹ́ẹ̀. Ọmọ tó bá sì ṣe iṣẹ́ náà, ó yẹ kó ní àsìkò tí yóò fi jẹ̀gbádùn, tí yóò fi jẹ ayé. Lára ayé jíjẹ òun ni eré ìdárayá wà. Nítorí bẹ́ẹ̀, àwọn Yorùbá gba eré ìdárayá gẹ́gẹ́ bí ohun pàtàkì tí ọmọ gbọ́dọ̀ fi kún ohun tí wọ́n máa ń ṣe ní ojúmọ́. Ó tán lẹ́nu, ó kù síkù lọ́jọ́ títí tí òní. Tí a bá ní ìbéèrè kan tàbí méjì tí ẹ tún fẹ́ bi mí lórí ohun tí a pè ní eré ìdárayá, ẹ lè kàn sórí YouTube channel mi tàbí kí ẹ pè sórí ago mi. Lọ́gán ni a ó dá yín lóhùn. Ire kàndú.